People
Yoruba Jésù Kristi Olúwa tó ní bẹ̀rẹ̀ wá. Ẹ̀jẹ̀ bá fún bàbá wa láti wọ́n dáadáa àtẹ́wọ́. Ok, gbogbo àwọn tá a máa wọlé ológun àtẹ́wọ́ yín dà fọ́lọ́. Kò sí bẹ́ẹ̀ ṣe lè pàtẹ́wọ́ tó. Ṣé ẹ mọ̀ pé níjọba Ọlọ́run MC ló máa kọ́kọ́ wọlé? Kò sí ní MC ló máa kọ́kọ́ wọlé. Ẹ má jẹ́ kí n tọ̀ ní ti bá dẹ̀ wá ń bẹ̀ níjọba ọ̀run tí mo jẹ́ ní àkọ́kọ́. Ẹ má bí ní báyìí máa kọ́kọ́ pé o. Tí n bá ti pè ìyàwó máa pè ọmọ mi. Lẹ́yìn ẹ̀ máa pè àwọn fámìlì mi. Ẹ̀gbọ́n yẹn ń bínú. Ẹ̀yin náà wọlé ẹ má wọrí. Ní olùkọ́ fámìlì mi lẹ́yìn ìjọba ọ̀run kí wọ́n máa pè yín. Tí n bá ti pè ìyàwó máa pè ọmọ lẹ́yìn. Màá kọjú fún fámìlì mi máa pè wọn. Ẹ jọ gbogbo candidate of ẹ̀wù dáhùn nínú ọ̀run páàdì. Àtẹ́wọ́ nígbà fọlọ́ mi tẹ́ ẹ jókòó sí. Ẹ ṣe. Ẹ jọ kọ́kọ́ ní pé àbọ̀ sí abala bí tó kàn. Màámi ṣé àmà ẹ ti wò wọ́n ní ọmọ àmàwòrán àti ìrí wọn. Live and direct lélẹ̀. Ẹ̀gbọ́n mi àwọn olólùfẹ́ yín wà níbí. Wọ́n kàn rí nínú tẹlifíṣàn ní ẹni wọ́n ti pa. Wọ́n ti ká fọ́tò bí ọdún ẹ̀gbẹ́ náà ọ̀pọ̀lọpọ̀ security. Ìṣẹ́jú kọ̀ọ̀kan bá mi káwọn olólùfẹ́ yín. Ẹ̀yin olólùfẹ́ mi, Ọlọ́run á nífẹ̀ẹ́ yín lọ́sẹ̀ nífẹ̀ẹ́ mi lọ. Ìbẹ̀ yẹn ò rọlẹ̀. Àwa ti January báláyé tí a wọ December olóríire ni wá o. Báwo máa gba orí ẹ pé orí mi o, orí mi o, àbọ̀dé tó gbà ní 2019 o mà ní gbà ní 2020. Ẹnu mi o, ò ní kó mi jìyà o, ẹsẹ̀ mi o, ò ní gbé mi lọ sọ́gbà ẹ̀wọ̀n o, àwọn ọkùnrin wa, ọ̀pá kẹta wa o, kò ní dálé wa rú o, in Jesus' mighty name we pray. Ẹ sì máa kọrin fún ọmọkọ lórí ni èèyàn jẹ́jẹ́ pí kò ní mọrin kọ òde Jerusalem ṣọ́ ní kọrin dádì ní ṣókísà. Mo kí gbogbo ìjókòó pátá ẹ kú àjọṣe Olúwa Ọlọ́run Olódùmarè gbogbo wa pátá àágbẹ̀yìn àwọn àgbà wa o. Ní ṣókí ìyá wa tó sọjọ́ ìbílẹ̀ yìí inú mi dùn púpọ̀ nítorí pé kí ni abiyamọ ni wọ́n lọ́jọ́ ìṣòro bí wọ́n ṣe ń léwájú bẹ́ẹ̀ ni wọ́n máa gbẹ̀yìn pé kí nǹkan tó dáa kó má dìbàjẹ́ lágbára lọ́wọ́ Ọlọ́run Olódùmarè gbogbo nǹkan wọn náà tó ń da lójú ẹ̀mí wọn báyìí kò ní dìbàjẹ́ láéláé Olúwa Ọlọ́run Olódùmarè gbogbo nǹkan wọn tó ń da lọ́wọ́lọ́wọ́ báyìí kò ní dìbàjẹ́ láéláé kí Olúwa Ọlọ́run Olódùmarè kó dá ẹ̀mí wọn sí fún wa nínú ìdílé Adélẹ́yẹ báyìí àwọn ni wọ́n jẹ́ ìyá fún wa àwọn ni wọ́n jẹ́ ìyàwó fún wa àwọn ni wọ́n jẹ́ aṣíwájú fún wa tí wọ́n kù fún wa ní gbogbo ọ̀nà nínú ẹbí Olúwa Ọlọ́run Olódùmarè á dá ẹ̀mí wọn sí fún wa wọ́n á gùn lẹ́mìí wọ́n ó sì jọrọ àwọn ọmọ wọn pẹ́ lójú ẹ̀mí wa wọ́n á jọrọ àwọn ọmọ wọn pẹ́ lójú ẹ̀mí wa Olúwa Ọlọ́run Olódùmarè yóò jẹ́ kí wọ́n máa tẹ̀síwájú nínú ohun gbogbo èyí tí wọ́n ṣe lénìí wọ́n á ṣe 100 ọdún láyé wọ́n á ṣe 100 ọdún ó lé ogún láyé
Ìgbà ọdún kan lọ́lọ́run ó ṣe fún wa. Lágbára lọ́wọ́ Ọlọ́run Olódùmarè. Àníṣẹ́ inú àlàáfíà, inú ìfọ̀kànbalẹ̀, inú ìtẹ̀síwájú, inú ohun gbogbo òun náà ni Ọlọ́run yóò dẹ́mi wọn sí fún wa. Torí bẹ́ẹ̀ kò ṣẹ bẹ́ẹ̀ o. Lágbára Olúwa Ọlọ́run Olódùmarè, ẹ̀mí wọn yóò kù fún wa. Jésù Kristi Olúwa àti olùgbàwa gbàlà wa. Ọláńláọ́là wàlákùwátá ilẹ̀ àbílà ìlú. Jọ̀wọ́ bá mi fún bàbá ní àtẹ́wọ́. Orúkọ tèmi ni Elizabeth Olúwatóyìn Kọ́lápọ̀ ní Adeleye. Our mommy is a wonderful mother. She is a stepmother to my mom. We are all from Adeleye family. She took us like her own children. She's a caring mother. She's a loving mother. She's a wonderful mother. I know her, my mother is late, my daddy is late, but she is the one that carried all the Adeleye children. Mama, ẹ máa pẹ́ fún mama. Ẹ fún màmá látẹ̀wọ́. Ìgbà ọdún pàdúrà. Ókè, ìgbà ọdún pàdúrà. Ẹ jẹ́ ká pàtẹ́wọ́ dáadáa, mọ́mì ní ṣókíṣókí. Èmi ni Mrs. Ọmọtọ́ṣọ́ nínú ìjọ CAC Alálùbọ́sà. Nínú ìjọ CAC Òkè Ìyanu Alálùbọ́sà. Màmá jẹ́ ènìyàn gidi, wọ́n dẹ̀ jẹ́ ẹni tó kóyàn mọ́ra. Wọ́n fi ojú di ènìyàn àti ọmọdé àti àgbàlagbà. Wọ́n jẹ́ olólùfẹ́ everybody. So ìgbà tá à ń ṣe lọ́jọ́ òní, ẹ dàgbà sí o, ẹ ní lọlẹ̀ mọ́ o. Jọ̀wọ́ bá mi fún Ọlọ́run.